Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ ẹ̀sùn tó kú ojúmọ́ mọ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé. Ìkànnì ọ̀rọ̀ níbi tí a ti ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀, níbi tí a ti ń fi ọ̀rọ̀ ṣe kóríyá, níbi tí a ti ń fi ọ̀rọ̀ sínra wa nígbẹ̀rẹ̀ ìpàkọ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì tó wà iconic. Ṣé dáadáa ni gbogbo ilé wà? Ẹ má bínú pé ó tójọ́ mẹ́ta díẹ̀ sí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa. Bí gbogbo ó ṣe dáa náà là ń bá káàkiri kí Elédùmarè kó fi adé dé gbogbo iṣẹ́ wa ládé. Èmi a sì máa rántí àdúrà ìyá bàbá mi tó sì jẹ́ pé wà nínú àwọn ìwúre tó ṣe pàtàkì jù fún mi. Ìwúre ọ̀hún náà ni pé ìbòjí yín yóò tó sáásí. Èmi náà ṣe níwúre fún ìyá tèmi wípé ìbòjí wa yóò tó sáásí. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, olórí ìwúre lọ́dọ̀ tèmi òun náà ni wípé kí Ẹlẹ́dàá wa kó darí ẹ̀mí wa lọ síbi ohun tí ó ṣe wá láǹfààní. Àgbéyẹ̀wò wa fún tòní, a ṣe àgbéyẹ̀wò òwe. Àgbéyẹ̀wò wa fún tòní òun náà ni àgbéyẹ̀wò àwọn nǹkan tó kàn wá. Òun náà ni orúkọ. Orúkọ ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí. Orúkọ. Kí gan tiẹ̀ ló kọ tiẹ̀? Kí gan tiẹ̀ ló kọ tèmi? Orúkọ ṣe pàtàkì púpọ̀. Orúkọ sì ń bẹ́nu tó ṣe wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà fún gbogbo wa kò sẹ́ni tí sábà máa ń fúnra rẹ̀ lórúkọ. Ẹ má ṣì mí gbọ́ o. Orúkọ tí gbogbo wa ń gbé káàkiri tán bá bèè kí lórúkọ rẹ̀, orúkọ mi ni. Gbogbo orúkọ wọ̀nyí orúkọ tí wọ́n bùn wá ni. Torí pé níjọ́ tí wọ́n bí wa sáyé, kò sẹ́ni tó mú orúkọ wá látọ̀run. Bó tilẹ̀ jẹ́ pé nínú àṣà Yorùbá pàápàá jùlọ, aláwọn orúkọ tá a máa ń pè ní orúkọ àmútọ̀run wá. Ṣùgbọ́n àwa náà mọ̀ pé orúkọ àmútọ̀run wá kò túmọ̀ sí wípé bá a ti bí ọmọ yìí mú sàtífíkéètì tí wọ́n kó orúkọ rẹ̀ sí wá látọ̀run. Ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ọmọ tó ṣe wípé bíbí wọn ó jẹ́ àrà ọ̀tọ̀ tó yàtọ̀ sí bá a sí bí gbogbo àwọn ọmọ tó kù. Eléyìí ló máa ń jẹ́ ká fún wọn lórúkọ bóyá bí ìbejì. Ọmọ tá a bá bí lẹ́yìn ìbejì bí Ìdòwú, Àlàbá, Ìdògbé, Àjàyí, Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orúkọ tá a máa ń pè láwọn orúkọ àmútọ̀run wá. Bóyá ìjọ́ tẹ bá lọ sórí ètò Máṣòyìnbó tán bá ní ó dárúkọ àwọn orúkọ àmútọ̀run wá. Ìtumọ̀ rẹ̀ kò túmọ̀ sí wípé ọmọ mú orúkọ wá látọ̀run. Ṣùgbọ́n torí wípé àwọn ọmọ tá a bá sábà bí tó jẹ́ pé bíbí wọn ó ya àrà ọ̀tọ̀ sí ọ̀nà tá à ń gbà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ. Eléyìí ló fà tá a fi ń pè ní orúkọ àmútọ̀run wá. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀, kò sí ẹni tí wọ́n bí tó mú orúkọ wá látọ̀run. Ńjọ́ wọ́n bí wa sáyé, yálà bóyá pẹ̀lú sábàbí bí wọ́n ti bí wa àti sábàbí àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ wa tí wọ́n wá sílé ayé. Wọ́n wò, wọ́n fún wa lórúkọ, pàápàá jùlọ pẹ̀lú èròǹgbà wọn. Kò sẹ́ni tí ó bímọ rẹ̀ tí ó sọ lórí ibú. Gbogbo ẹni tó sì padà ya olórí ibú náà, ìjọ́ tí wọ́n jókòó, tí wọ́n kó gbogbo ẹbí àtàrà lẹ́nu jọ tí wọ́n sọ wọ́n lórúkọ. Orúkọ rẹ̀ náà wọ́n so ń kálukú. Ṣùgbọ́n orúkọ méjì lèèyàn ní. Ó ṣe gẹ́gẹ́ bí òwe Yorùbá, orúkọ méjì òun lèèyàn ní. Àwọn Yorùbá ní orúkọ méjì ńlá ní o. Ọ̀tọ̀ lórúkọ ojú, ọ̀tọ̀ lórúkọ ẹ̀yìn. Nítorí kí orúkọ tẹ̀yìn má bàjẹ́, òun ní kálukú wa fi ṣọ́wà wò. Ẹ jẹ́ mú wá ládàáyanrí báyìí. Orúkọ tí wọ́n sọ wá gan-an kọ́ lórúkọ wa. Wọ́n sì mí gbọ́ o. Sọ pé orúkọ tí wọ́n sọ òun kọ́ lórúkọ rẹ o. Orúkọ rẹ náà nù o. Bọ́ bá ní o mú àpò ìgbowósí rẹ wá ní báǹkì nílé ìfowópamọ́sí. Orúkọ tí wọ́n sọ tí wọ́n kọ lẹ́nu ìwé ìjọba, òun náà lórúkọ rẹ o. Ṣùgbọ́n tún kọ orúkọ kan téèyàn máa ń ní tó ṣe wípé àwọn tí wọ́n bí èèyàn kan ni wọ́n sọ èèyàn lèèyàn sọra rẹ̀ fúnra rẹ̀. Ṣùgbọ́n orúkọ téèyàn sọra rẹ̀ fúnra rẹ̀ yìí kì í ṣe orúkọ téèyàn kó àwọn èèyàn lẹ́nu jọ wípé lénìí mo túnra mi sọ lórúkọ. A mọ̀ pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin fún ènìyàn láti ṣe àyípadà orúkọ rẹ̀ lábẹ́ òfin. Ṣùgbọ́n ohun tí mò ń sọ̀rọ̀ ọba kọ́ lélẹ̀. Ohun tí mò ń sọ̀rọ̀ ọba gan-an ní pàtó, òun ni orúkọ tá a padà ní látara àwùwàsí wa. Orúkọ wa gangan náà nù. Orúkọ èèyàn òun gan
òun ni orúkọ téèyàn ní látara àṣesí àti ìhùwàsí. Gbogbo wa la mọ̀ wípé ọ̀nà tó gbà rọrùn fún àwa ẹ̀dá ọmọnìyàn láti lè ní àjọṣepọ̀ àti lè ní àgbéyẹ̀wò fún nǹkan kan àfi ká sọ ọ́ lóókọ ná. Gbogbo wa la sì máa ń fún nǹkan lóókọ. Óókọ wa gan òun ni ìwà wa. A máa jẹ́ kèmi mọ sọ́nà ọ̀rọ̀ mi wípé nǹkan mẹ́ta kan ń bẹ tí wọ́n so mọ́ra wọn. Kí wá ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún? Ìwà, orúkọ, ayé. Bí ìwà bá bàjẹ́, orúkọ èèyàn ti bàjẹ́. Bórúkọ èèyàn bá sì bàjẹ́, ayé èèyàn ti bàjẹ́. Ẹ já mú nínú orúkọ táwọn èèyàn máa ń ní látara àwa tí wọ́n wò. Bá a bá rí ènìyàn kan tá a sọ wípé alágbájá onínúure ni. Ìrò pó fẹ́ wọ́pọ̀ bí wọ́n bá bímọ ńlẹ̀ Yorùbá tó ṣe wípé ẹnìkan ó sọ pé ọmọ tá a bí lénìí o, onínúure ni. Ṣùgbọ́n bọ́mọ yìí bá ti ń dàgbà, ìṣesí, ìhùwàsí nínú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì, níbẹ̀ wọ́n ti sọ wípé lágbájá onínúure ni. Níbẹ̀ láti mọ̀ pé lágbájá onínúure ni. Àpèjúwe kan nìyẹn. Bí èèyàn bá sì jẹ́ ọ̀daràn náà tó ti wípé kán tó pe orúkọ rẹ̀ gan wọ́n ti kọ́kọ́ ní ọ̀daràn lágbájá. Kò sẹ́ni tí ò bímọ níjọ́ tí wọ́n bí tí wọ́n sọ lóókọ. Wọ́n sọ pé tọ̀, a ní èròǹgbà láti kó yín lẹ́nu jọ síbi ìsọmọlórúkọ ọmọ wa yìí, orúkọ rẹ̀ ó sì máa jẹ́ ọ̀daràn. Kò sẹ́ni tí ó sọ ọmọ rẹ̀ lọ́daràn. Ṣùgbọ́n kí ni ìfà téèyàn fi dọ̀daràn? Ìwà òun ní sọ̀yàn dọ̀daràn. Bí ìwà èèyàn bá ti wá bàjẹ́, yóò bí kéèyàn lóókọ bú. Béèyàn bá sì ti lóókọ bú, óókọ yìí náà ni ó máa ro bí ọ̀nà ayé rẹ̀ ó ṣe máa lọ. Óókọ yìí ó máa rò ó. Ẹ wá jẹ́ á bira wa yálà lọ́lọ́kanjọ̀kan tá a lè pè ní individual tàbí tá a lè pè láwùjọ, ìyẹn society. Bó ṣe wà gẹ́lẹ́ fún ẹnìkan ṣoṣo nínú wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló wà fún gbogbo àwùjọ. Àwọn Yorùbá tún mọ̀ pòwe kan wá máa sọ wípé èèyàn kan ṣoṣo ló fọ́jú nílùú ni wọ́n fi ń pèlú ní ìlú àfọ́jú. Gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀, ẹ má gbàgbé èèyàn ẹlẹ́ran ara gbogbo wa, ọ̀nà tá a sì máa gbà ní ìbáṣepọ̀ pẹ̀lú nǹkan òun ni pé ká kọ́kọ́ fún un lóókọ. Á fún nǹkan lóókọ lórí bá a ṣe rí ìṣesí tàbí àbùdá nǹkan náà, máa jẹ́ ká fún nǹkan lóókọ. Ìwà, orúkọ, ayé. Bí ìwà bá bàjẹ́, orúkọ ti bàjẹ́. Orúkọ bá sì bàjẹ́, ayé èèyàn ti bàjẹ́. Báyé èèyàn bá tún wá bàjẹ́ ńkọ́, ẹ̀yin náà máa parí ẹ̀ lọ́dọ̀ ara yín. Ẹ jẹ́ n tún mú òwe tẹ̀ kan wá wípé orúkọ méjì lèèyàn ní o. Ọ̀tọ̀ lóókọ ojú, ọ̀tọ̀ lóókọ ẹ̀yìn. Nítorí orúkọ ẹ̀yìn ní kálukú fi ṣọ́wà wò. Ẹ jẹ́ á ṣàmójútó orúkọ ẹ̀yìn wa. Gbogbo ẹni tó bá fẹ́ lọ́la, tó fẹ́ lẹ́yìn, nǹkan àkọ́kọ́ tí ó mójútó òun náà lórúkọ rẹ̀. Nínú orúkọ tọ́pọ̀lọpọ̀ wa máa pera náà lọ́mọlúàbí ènìyàn. Kí ni ń jẹ́ ọmọlúàbí ènìyàn? Ìfẹ́ lérò pé ẹnìkan a máa sọ ọmọ rẹ̀ lóókọ kó bímọ pé lẹ́ni tí mo kó yín lẹ́nu jọ o, óókọ ọmọ mi yóò máa jẹ́ ọmọlúàbí. Kò sẹ́ni tí bímọ rẹ̀ tí sọ ọmọ lọ́mọlúàbí lọ́jọ́ tí wọ́n bá bí. Ṣùgbọ́n ká tó lè pèèyàn lọ́mọlúàbí èèyàn, ìwà ni, ìṣesí ni. Bí èèyàn ò bá jó pùrọ́, ìwà ni, ìṣesí ni. Bí èèyàn ò bá jó lórí ire, ìwà ni, ìṣesí ni. Bí èèyàn ò bá sì jó lórí ibú, ìwà ni, ìṣesí ni. Ìwà òun ló so gbogbo nǹkan kọ́. Àwa Yorùbá nígbàgbọ́ púpọ̀ nípa ìwà. A nígbàgbọ́ wípé ìwà kì í fi oníwà sílẹ̀. Yorùbá tiẹ̀ tún mọ̀ pòwe kan wípé béèyàn bá gbé gbogbo ilé ńlá, béèyàn bá fi jìn kólékólé, kò pé kó túmọ̀ jàlè díẹ̀ kún. Kí ló fà? Ìwà náà ni. Ṣùgbọ́n ìwà tá à ń sọ yìí, n tó lè yí padà ni o, n téèyàn sì lè darí ni. Ìwọ ló kọ́kọ́ lọ bira rẹ lọ́dọ̀ ara rẹ. Óókọ wo gan-an ni mo fẹ́ jẹ́? Ǹjẹ́ o tiẹ̀ ti ṣe ìbéèrè rẹ lọ́dọ̀ ara rẹ? Óókọ wo gan-an ni mo fẹ́ jẹ́? Má gbàgbé pé orúkọ tí mò ń sọ kì í ṣe àwọn óókọ bí Ajíbọ́lá o. Kì í ṣe óókọ tá a máa ń sọ ènìyàn o. Ohun tí mo gbà lérò pẹ̀lú óókọ òun ni pé óókọ wo gan-an lo fẹ́ jẹ́? Bóyá
kí n tiẹ̀ tún gbé lọ síbí yìí, a máa ń pè nǹkan kan ní branding. Àwọn èèyàn máa ń rò pé branding, bá a bá sọ̀rọ̀ branding òun ni bóyá bí kọ́lọ̀ tàbí lógò ilé iṣẹ́ tí mo gbé kalẹ̀. Kì í ṣe eléyìí o. Ohun tí wọ́n ń pè ní branding, orúkọ ní ń jẹ́ branding. Ìtumọ̀ rẹ̀ lédè kúkúrú gẹ́gẹ́ bí àlàyé tí olóògbé tó ṣe àgbékalẹ̀ fóònù tó gbajúmọ̀ ní Apple, gbogbo àwọn fóònù àti kọ̀ǹpútà Apple, iPhone tó gbajúmọ̀. Ó sọ̀rọ̀ ìrọ̀wọ́ ní pé your brand is what people say about you when you are not in the room. Ohun tí wọ́n sọ ń pa rẹ̀ ńgbà tó sínú yàrá, orúkọ rẹ̀ gangan nù. Kí ló kọ rẹ̀? Irú orúkọ wo ló fẹ́ jẹ́? Má gbàgbé, brand rẹ̀ kì í ṣe kọ́lọ̀. Brand rẹ̀ kì í ṣe logo. Ìwà rẹ̀ ni brand. Brand yìí gan-an ni tá à ń pè lóko èèyàn. Brand yìí sì ṣe fún ọjà títà nìkan. Brand ń bẹ fẹ́nìyàn náà. Bó bá sínú yàrá, lóòótọ́ ò lè darí ní táwọn èèyàn sọ ń pa rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ìwà èèyàn, ohun téèyàn bá ṣe náà la yóò fi ròyìn èèyàn. Kì í ṣe pé torí pé a fẹ́ káyé ròyìn wa, bó ti wù kó rí, a yóò padà ròyìn èèyàn náà ni. Wọ́n lè rò ó pẹ́ títí, wọ́n lè má rò ó jìnnà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ayé ó rò náà ni. Gẹ́gẹ́ bí ìwọ náà ṣe rò tẹ̀lómi. Bẹ́ẹ̀ náà wọ́n ṣe rò tiẹ̀ náà. Nítorí pé wàá mọ̀ pé ohun tí wọ́n padà rò ni. Ẹni tó fẹ́ gbáyé ire, ṣáyé ire, tó sì fẹ́ rí ọ̀dọ̀ Olódùmarè dé sí lẹ́yìn wá ọ̀la, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ dé àdìsọ́kàn irú orúkọ wo gan mo fẹ́ jẹ́. Téèyàn bá ti wá mọ orúkọ téèyàn fẹ́ jẹ́, ìwà òun ni ó bí orúkọ fún èèyàn. Ìwà wo ńlá fẹ́ wò? Ìwà tá a bá wò, òun la yóò fi pè wá. Kò sẹ́ni tí wọ́n bí ńjọ́ tí wọ́n bí tí wọ́n pè lólùkọ́, nítorí pé onítọ̀hún ń kọ́ àwọn ènìyàn. Èdè ni wọ́n fi ń pè ní olùkọ́. Kò sẹ́ni tí wọ́n bí ńjọ́ tí wọ́n bí tí wọ́n pè ní ìyá aláta. Ọmọ tá a bí lónìí o, ìyá aláta ló kọ tí ó máa jẹ́. Ṣùgbọ́n ìwà tí ń wò nù, ìwà ó ta lọ bẹ́ẹ̀ títí tó fi borílẹ̀-èdè. Wọ́n sọ pé orílẹ̀-èdè yìí olórílẹ̀-èdè àwọn olódodo ni. Ẹ má gbàgbé, kò sórílẹ̀-èdè tí ò ní àwọn áńgẹ́lì tiẹ̀. Kò sí sórílẹ̀-èdè tí ò ní àwọn àṣetánì tiẹ̀. Ṣùgbọ́n ìwà wo làwọn ayé ń rí? Orúkọ wo gan làwọn ayé ń rí nípa wa? Eléyìí ni tó ṣe pàtàkì. Tá a bá ti mọ ohun táwọn ayé ń rí nípa wa, eléyìí ni ó ràn wá lọ́wọ́. Eléyìí ni ó darí ẹ̀mí wa lọ síbi àti lè ṣàmójútó àwọn ìwà wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan sí i, orúkọ méjì lèèyàn ní o. Ọ̀tọ̀ lórúkọ ojú, ọ̀tọ̀ lórúkọ ẹ̀yìn. Nítorí orúkọ ẹ̀yìn ni kálukú wa fi ṣọ́wà wò. Ìwà ó ṣe pàtàkì. Ìwà òun ni olórí gbogbo nǹkan. Ìwà kì í fi oníwà sílẹ̀. Oníwà náà sì ni ó jẹ́ èyí tó pọ̀ jù nínú ìwà. Bí èèyàn bá ń hùwà rere, òun ni ó jẹ́ èyí tó pọ̀ ńbẹ̀ o. Bí èèyàn bá sì ń hùwà abú náà, òun náà ó padà jẹ́ ńbẹ̀. Ẹni tó rò fọ́ọ̀kà. Ẹ̀fọ́ ọ̀kà, ìwà kan náà ni, ìṣesí kan náà ni. Kódà bóun nìkan ò tiẹ̀ jẹ́ ńbẹ̀, ọmọ rẹ̀ á jẹ́ ńbẹ̀. Àwọn ìwà míì téèyàn bá wù tó bí orúkọ tó dáa fún èèyàn, kódà àwọn ọmọ téèyàn bá bí, wọ́n á máa jàǹfààní ńbẹ̀. Béèyàn bá sì hùdà kejì náà, àwọn ọmọ téèyàn bá bí, wọ́n á tún máa jàǹfààní ìwà abú téèyàn hù kalẹ̀. Torí pé ìwà abú yìí ó ti sọ wá dolóòkọ. Kò sẹ́ni tí ó wáyé tí ò ní gbóòkọ o. Nígbà tó ti mọ̀ pé ó gbóòkọ, ìbéèrè kan tó kù tó yẹ kémi àti ẹ jọ bira wa ni wípé irú orúkọ wo gan la fẹ́ gbà? Orúkọ tá a fẹ́ gbà ń bẹ lábẹ́ ìwà wo la fẹ́ wù. Ìwà tá a bá wù, orúkọ tá a bá ní, òun ni ó mọ̀ ṣe olùtọ̀nà fún ayé wa. Kí Olódùmarè kó darí ẹ̀mí wa lọ síbi ohun tí ó ṣe wá láǹfààní. Ká sọ yìí ká dánu dúró ńbẹ̀ fún tọ̀sẹ̀ yìí. Ká tún pàdé tó bá dìgbà míì. Ìwà, orúkọ, ayé.